olówó orí mi àyànfẹ́ ìdùnnú ayé mi o. Kò pẹ́ láyé kò sì rere ọmọ jẹ́ o adé orí mi. Ọ̀pọ̀lọpọ̀ mi o Àjàdí ọ̀pọ̀lọpọ̀ mi o. Ìfẹ́ mi bàbá wọn mọ̀ mí. Ọlọ́jọ́ ìbí Kọ́láwọlé o Kamorudeen màmá ni. Ọlọ́jọ́ ìbí. Toyimas Nigeria Limited ní jóná láyé. Ọlọ́jọ́ ìbí ààrẹ màmá ló ní òkè o. Amúdàlá sí ọ̀pọ̀lọpọ̀. Kọ́láwọlé o Ìṣọ̀ládé o Kamorudeen Kọ́láwọlé Ìṣọ̀lá Àjàdí múrin bọ̀ lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ ọ̀sìn máa gbọ́n ẹnu mi olówó orí Tèmítọ́pẹ́ Àwẹ̀rọ ìwọ ni bàbá Tọ́yìbù bàbá Mazid bàbá Mumtaza bàbá Maizọ́ kìkì ọpẹ́ l'Amẹ́ríkà nílò òyìnbó kò ní ẹ̀rọ Elédùmarè àtúntì rẹ̀ ṣe mi báwọn ọmọ rẹ̀ ní olóríire ọmọ ni wọ́n ṣe ìwọ ni CEO Toyimas Nigeria Limited iléeṣẹ́ rẹ̀ ní jóná ṣúdìlà ní Mandela sílẹ̀kọ̀lé orí gangan Indianapolis l'Amẹ́ríkà ló kúkú fi ṣẹlẹ̀ orin kúsájò bí èéfì Àjàdí o alájà bí o àṣẹ ìsàmọ́dún ọdún ayọ̀ ló máa ṣe ọdọọdún sápóruwé ọdọọdún lẹ́wà wúwà wo bó bá dọdún orógbó àgbo bó bá dọdún òbí kàṣàyọ ọdọọdún là máa yọ òmìnira gangan àyà ló rán mi wá bí o àyà rẹ Amdalat Tèmítọ́pẹ́ Ìṣọ̀lá lóní wá kí ọ lónìí iná Àwẹ̀rọ la Àwẹ̀rọ lórí láàfin rẹ ní Àjàdí ó polólùfẹ́ mi àdírí mi ọkọ mi bàbá àwọn ọmọ mi àyà rẹ ní kí ọ púpọ̀ kìkì ọdẹnu lé ó pé mo mójú ròkun mo mójú rọ̀ṣà mo fojú kalagba lúgbò mi ní ọ̀rẹ́ níbi Àjàdí mi ẹ̀yẹ̀dú lẹ́ọ̀mọ lọ́ra lẹ́ọ̀mọ yíkí ní ọ̀gbàṣọ ọmọ ojú gbélé yan ọ̀gbàṣọ owó ṣeré rẹ̀ ń sàlẹ̀ ọ̀rà orí gangan Àjàdí o àyà rẹ̀ ní kò sọ́kùnrin bìrì ọkọ mi ní ọjọ́ tí ń pagún bọ́jọ́ tí ó pẹ́ ó pé ìgbó nìkún kólókó má lè ropo èrò nípò lọ́jà ká máa fi ọkùnrin òní pọ̀pọ̀pọ̀ kẹ́mi máa mú lòlò fẹ́mi gangan Àjàdí o Kọ́láwọlé Kamorudeen Ìṣọ̀lá ó di ilé àwọn bàbá rẹ̀ ńlẹ́ ọmọ dára ńlẹ́ ọmọ ojúgbélé yọgbà ọkọ ọmọ ajá mi ṣe kú lọ́lọ́mọge èkúlù mi ṣe kú gòkè ọ̀rà èkúlù ló wálé ọ̀rẹ́ mi ò wọlé ìgbà tájà mi ò wálé kí mo fẹ́ fi dẹ̀gbẹ́ ọ̀la ọ̀lẹ́mọ̀wó ọmọ apẹ̀kùn páyé nìyí ẹ̀yin lọ́mọ kó jákèjì kíkan níkan òbó jákèjì àṣẹ máa kàn yẹn máa lè jí níyàn máa tọ́bọ̀ máa tọ̀pọ̀ ọmọ agbélébò lógún lọ́wẹ̀ ojú tí bojú lẹ́rù bàbá sára ọmọ pé ẹ̀yin lọ́mọ òkè sẹ́ríbìtì nísàlẹ̀ lẹ́yìn ọ̀rá o orí Àjàdí o ẹ̀yin tún lọ́mọ lórí àbànjá inú dòdò tí jẹ́ mọ́ ilé wa ṣàó lọ́tún àmáyọ̀ lóṣì ní àjíbí kálẹ̀mù dámọ̀lẹ̀ kwari ṣe kándúkándú Ìlọrin bó ti tóbi tó yẹ kó lékún àṣìlégúngún rẹ̀ bàbá gangan ọmọ pé ìfẹ́ àfẹ́ràn jù tí Ìlọrin fẹ́ Kùránì ni wọ́n fi ń jogún àṣírí bíbò tẹ̀yìn Ìlọrin ló jẹ́ o ọmọ sùpò bí owó ọmọ àṣàlù aládé wákàtí
ìyẹn nínú làwọn bàbá èèyàn gangan Kamaldeen o Akọ́láwọlé Ìṣọ̀lá ìṣọ̀lá Àjàdí níjẹ́ ó ti sọdún èyí náà wá tún ṣètò mí sí nínú owó nínú ìlà tọmọ tìrẹ pẹ̀lá èkó tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ afẹ́pà láyé máa fẹ́ ná ayé ò ní fẹ́ ọ̀pá ó ní bùrìbùrìn kó báwọn jíjọ ẹ̀sìn láyé àrídùnnú rẹ̀ kò ní dìbànújẹ́ mọ́ lọ́wọ́ ìwà táyà rẹ̀ Abdallah Tawero ọba lóṣù yípo èso wọn ní túyín ká kò sí òṣèlè pẹ́lẹ́ ayé tó ọ̀ọ́ni mọ̀sàrí àwọn ọmọ rẹ̀ àṣẹ ìsàmọ́dún Àjàdí kọ́ ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún rẹ̀ ló máa ṣe òye. wọ́n ti máa gbọ́ wọ́n ti máa gbọ́ pálámì lẹ́kọ̀lẹ́ mi jẹ́ Ibrahim Idris tọrọ yẹn fẹ́ àkèrè àgbáyé àgbà tún gbá ní sẹ́wì lọ́dọ̀ tí wàá kọ́ òpó lọ́rọ̀ ọmọ ìyá ọ̀la.